Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ́ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Mínísítà kejì fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè yìí Muhammad Bello Goroyo ti ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe àwọn ọ̀nà tí kò dáa mọ́ ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn láti ṣe ìrìnnà ní ìrọ̀wọ́rọ̀rùn fún àwọn awakọ̀. Akọ̀ròyìn wa Akeem Jimoh jábọ̀ ìròyìn wípé àjọ tó mójútó ìlò ojú pópó lórílẹ̀-èdè ìyẹn FEMA ni yóò ṣe àkóso iṣẹ́ àkànṣe náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Iṣẹ́ àkànṣe àtúnṣe ọ̀nà náà ni yóò sọ ẹ̀ka ojúbọ ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ògùn mọ́ àwọn apá mìíràn tó wà nípìnlẹ̀ Ògùn fún ìrọ̀rùn nínú gbígbé àwọn ẹrù oko àti àwọn káràkátà mìíràn. Alákòóso kejì lórí ọ̀rọ̀ iṣẹ́ àti ohun amáyédẹrùn Mohammed Bello Goroyo ṣàtẹnumọ́ ìfarajìn ìjọba àpapọ̀ sí líla ọ̀nà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti fi jẹ́ kí àwọn tó wà ní ìgbèríko jẹ àǹfààní ìpèsè iṣẹ́ àti ọrọ̀. Àwọn tí ọ̀rọ̀ kàn gbóríyìn fún ìjọba àpapọ̀ fún ohun tí wọ́n ṣe yìí wọ́n wá wo àwọn agbaṣẹ́ṣe tó ń ṣe ojú ọ̀nà ìlà-oòrùn ní ìjọba ìbílẹ̀ Yewa Gúúsù ní ìpínlẹ̀ Ògùn láti ṣe iṣẹ́ wọn dáadáa. Iṣẹ́ àkànṣe ojú ọ̀nà ní kìlómítà méjì yìí ni wọ́n lérò pé yóò parí láàrin oṣù méjìlá tó ń bọ̀. Ọ̀nàwá Yusuf ńlẹ́bàrẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti gbé ètò ìṣúná ọdún 2025 èyí tí owó rẹ̀ tó 1.55 trillion naira síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà. Owó ìṣúná náà ni ó kó sínú tí ó jẹ́ 453.56 billion naira, ìyẹn ìnáwó tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ owó tí wọ́n ti ná fún àwọn àkànṣe iṣẹ́ lóríṣiríṣi ní ìpínlẹ̀ Ògùn àti 600.98 billion naira owó tí wọ́n là kalẹ̀ fún níná nínú ìṣúná náà tí iye rẹ̀ papọ̀ sí 1.55 trillion naira ti ìṣúná ọdún 2025. Akọ̀ròyìn wa Yẹmi Dálímọ̀ jábọ̀ pé ètò ìṣúná náà ni wọ́n fi sọrí ìrètí láti mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Nígbà tí ó ń gbé àbá ètò ìṣúná náà kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn, gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣàlàyé lẹ́sẹẹsẹ àwọn ẹ̀ka ètò iṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn tí owó náà yóò lọ. Ó ṣàlàyé pé ẹ̀ka ètò ẹ̀kọ́ yóò gba ìdá 17 nínú ètò ìṣúná náà, nígbà tí ẹ̀ka ètò ìlera yóò gba ìdá 13 àti ẹ̀ka ọ̀rọ̀ iléègbé ìdàgbàsókè àwùjọ yóò gba ìdá 6 nínú owó náà. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣàlàyé pé ẹ̀ka ètò ọ̀gbìn àti ọ̀rọ̀ iléeṣẹ́ yóò gba ìdá 6 ètò ìṣúná ọ̀hún, nígbà tí ẹ̀ka iṣẹ́ òde yóò gba èyí tó pọ̀ jù nínú owó ìṣúná náà, ìyẹn tí yóò gba ìdá 17, tí àwọn ẹ̀ka yòókù yóò sì gba ìdá 2. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn Lúdàísí Ẹlẹ́mìdé ni ó dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún pé ó ṣe àtúnṣe sí ilé ìgbìmọ̀ aṣòfin náà. Ó sì ṣàlàyé pé àwọn àbádòfin 14 ni wọ́n ti yẹ̀ rẹ̀ wò ní ọdún 2024 tí wọ́n sì ti fọwọ́ sí 9 nínú rẹ̀, àti pàápàá àwọn àbá mìíràn tí ó lé ní 22 ni àwọn aṣòfin náà sì ti fọwọ́ sí nínú ilé ìgbìmọ̀ aṣòfin yìí lọ́dún 2024. Ó wá fi dá gómìnà Dàpọ̀ Abíọ́dún lójú pé ètò ìṣúná yìí ni àwọn yóò yí rẹ̀ wò gẹ́gẹ́ bí ó ṣe yẹ tí wọ́n yóò sì juwọ́ lù ú. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti kọ́kọ́ bá wọn ṣíde àtúnṣe tí wọ́n ṣe sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn, eléyìí tí wọ́n kọ́ ní nǹkan bíi ọdún 55 sẹ́yìn. Nílùú Abẹ́òkúta, Yẹmi Dálímọ̀ ló jábọ̀ ìròyìn. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti kan sára sí àjọ tó ń rí sí ìlòkulò oògùn olóró àti lílo oògùn lọ́nà àìtọ́, ìyẹn NDLEA, fún ìyípadà àti ìlọsíwájú tó ti dé bá àjọ náà bíi ìlékún owó, ohun èlò ìgbàlódé àti àyíká tó dùn wò tó sì dùn ṣiṣẹ́ fún àwọn òṣìṣẹ́.
èyí wáyé ní àyẹ̀wò sí àwọn ìgbìmọ̀ tó ń rí sí oògùn olóró ní olú iléeṣẹ́ àti ibùgbé àwọn òṣìṣẹ́ tí wọ́n yóò ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ láìpẹ́ ní olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Joshua Ogunjide ń ló jábọ̀ ìròyìn náà. Ó lé ní mílíọ̀nù kan lé lọ́gbọ̀n àwọn àkàndá ẹ̀dá tí wọ́n ń fi ọwọ́ rọ́ sẹ́yìn tí wọ́n sì léyìí tí wọ́n ní ìpèníjà kan tàbí òmíràn, wọ́n sì ń kojú ìyàsọ́tọ̀ àti fífi ẹ̀tọ́ wọn dùn wọ́n ní àwùjọ tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Èyí ni ọ̀rọ̀ tó jẹyọ lórí ètò òwúrọ̀ wa yẹn Good Morning Nigeria, níbi tí àwọn àlejò sì sọ èrò wọn lórí àkòrí fún àwọn àkàndá ẹ̀dá ní ẹ̀tọ́ wọn àti pípèsè ọjọ́ iwájú tó dára fún wọn. Akọ̀ròyìn wa Ibrahim Bello Gonda ló jábọ̀ ìròyìn náà. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní yóò ní jù báyìí lọ. Má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀. NTA Ijebu ode akọni nínú